Basa wọlé ìbò aṣòfin ìpínlẹ̀ Lẹẹkẹfa lẹ́kọ̀ọ́. Yorùbá bọ̀ wọ́n lóhun abámọ̀ ṣe bí idán ní rí. Bí ìgbà tí ikú ń dábírà lóko ẹ̀pà lọ́rọ̀ jíjáwé olúborí nínú ìbò sílé ìgbìmọ̀ aṣòfin Èkó jẹ́ fún ọ̀mọ̀wé Múdàṣírù Àjàyí Basa. Ọkùnrin náà tún ti wọlé ìbò láti ṣojú àwọn èèyàn agbègbè ìdìbò Agége kìíní nínú ètò ìdìbò àwọn aṣòfin tó wáyé lọ́jọ́ 18 oṣù kẹta. Èyí sì ní ìgbà kẹfà ọ̀tọ̀ọ̀tọ̀ láti ọdún 2003 tí wọ́n ti ń fìbò dá Basa padà sílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún. Adarí ètò ìdìbò àwọn aṣòfin náà tó ṣojú àjọ INEC ọ̀gbẹ́ni Lukman Adéníjì ló kéde ìjáwé olúborí Basa lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 19 oṣù kẹta yìí. Nígbà tó ń ka àbájáde èsì ìdìbò náà ní gbọ̀ngàn tí wọ́n ti ṣe àkójọ àti àròpọ̀ ẹ̀ lágége, Lukman ní ẹgbẹ́ òṣèlú 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fa olùdíje kalẹ̀ fún ipò aṣòfin náà, àmọ́ ìbò Basa ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló tẹ̀wọ̀n jùlọ 17,214 17,214 ìbò lóní. Nígbà tí ẹni tó wà ní ipò kejì Rahim Malani láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìbò 4,000 3,933. Kàfáyà Bíòbákú ní ti ẹgbẹ́ òṣèlú African Democratic Party ADC ní ìbò 62 péré, nígbà tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìbò 1,000 àti díẹ̀ 1,609. Yàtọ̀ sí pé Basa yóò di aṣòfin tó tí pẹ́ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin Èkó, sáà méjì ló ti fi ṣe olórí àwọn aṣòfin náà láti ọdún 2015. Inú oṣù kọkànlá ọdún 2022 tó kọjá yìí ló ṣayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún ẹ̀ lókè èèpẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.